Africa Content TV. Wọ́n mọ̀ pé táwọn bá pẹ̀lú wa síbí ẹ̀yin ọmọ líle kẹ́ ẹ̀ máa débi ẹ̀pọ̀. Wọ́n mọ̀ pé táwọn bá pẹ̀lú wa síbí àwọn oríṣiríṣi ọmọ líle tó máa wá tí ọmọ líle bíi 30 tí wọ́n bá bí a máa rí bíi 5 àbí bíi 10 tá a máa mú wọnú ìjọsẹ̀lẹ̀ ogúnlé lábàgàgà lábí ló tẹ́kọ̀ọ́ pẹ̀lú wa. Ṣé àwọn pásítọ̀ yìí? Àwọn pásítọ̀ yìí? Àwọn olùṣọ́ yìí? Tí wọ́n máa ń ronú báyìí? Àwọn tó ń lórúkọ nínú ìbújì? Abẹ́ṣe ìgbà báyìí? Ẹgbẹ́ àwọn ọmọ wọlé? Wọ́n mọ̀ pé wọ́n olúwa? Àwọn ọmọ nílé ẹgbẹ́ àwọn bí nínú 10 nínú 20 nínú 30 tó wá bí a máa rí 5 tá a máa jẹ ọdún sínú ìjọ kúnlẹ̀ lábàgàmì àlàkùn àjẹ lábẹ́rẹ́ wa. Ajímọ̀lá àbájá. Ọlọ́pàá ẹkùnlẹ̀ ẹ̀kọ́ rẹ̀ fún àjọ. Ọ̀sọ̀lẹ̀ ọmọ ẹ̀rí ọlá. Àwọn ọmọ lókè lọ ní bàbá gòkè lọ ní. Ọdún ọ̀pẹ ìsí àti Jehova. Ayé ìgbà yẹ̀rẹ̀ wa, wọ́n bá yàmú wa. Ọ̀pẹ̀lẹ̀ ọ̀pẹ̀ yìí, ọ̀pẹ̀lẹ̀ mẹ́rẹ̀. Olúwa o, ọ̀pẹ̀lẹ̀ mẹ́rẹ̀. Ẹ̀gòkè lọ ìdílé lọ́sìn ẹ̀rọ máa búrọ̀kì àwọn èèyàn lókè láti pọ̀. Ìjọba yẹn ṣẹ̀ṣẹ̀ gòkè. Wọ́n ti wọ́n sọ pé ènìyàn tó bá yẹn ṣẹ̀ṣẹ̀ gòkè. Wọ́n máa ń kọ́ mi.
ìjọ Celestial ń pè bí òun táwọn ṣe bí ìwé làbágàbá àti nígbé káwọn jèrè ẹni máa bá lè ti jèrè ẹni ìwé làbágàbá àti káà tó fi tún ká sí ọmọ torí káàbà fi tún ká sí kí rárá kò ní pé torí ẹ̀ làwọn kan ṣe wá bí ẹjẹ́ àṣegbọgbọ ẹ̀ ló gbé àyíwọ́ lára àmàkà wà lọ́sọ̀gbọ́ ọ̀rọ̀ nínú ọmọ ológun ọ̀rọ̀ nínú ọmọ ológun ọ̀rọ̀ nínú ọmọ ológun àwọn àgbẹ̀lẹ̀ mi ọ̀rọ̀ nínú ọmọ ológun ẹ̀wọ̀n gbẹ́sẹ̀ wọ́n lè ọ̀rọ̀ nínú ọmọ ológun ọ̀rọ̀ nínú ọmọ ológun.
Thank you.